ẹgbẹ́ PDP kò lè ṣèpàdé kankan mọ́ o, ilé-ẹjọ́ ti dá wọn dúró. Ó ti pẹ́ tí àwọn èèyàn ti ń sọ pé tí Nyesom Wike, mínísítà ìlú Àbújá, bá wà láyé tó wà láyé rẹ̀, yóò ṣòro kí PDP tó jíǹde nísà òkú, àfi tí yóò bá máa ti ọ̀run dé ọ̀run. Ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ lónìí ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kẹwàá 2025, nígbà tí adájọ́ James Ọmọ́tòṣọ́ dájọ́ ní ìlú Àbújá pé ìpàdé tí àwọn PDP ní àwọn fẹ́ ṣe tí wọ́n ń torí ẹ̀rọ kẹ̀kẹ̀kẹ̀ káàkiri, ìpàdé náà ò gbọ́dọ̀ wáyé mọ́ nítorí àwọn ẹgbẹ́ náà ti rú gbogbo òfin. Bẹ́ẹ̀ tó bá ṣe pé wọ́n rí ìpàdé yìí ṣe ni o, ohun tí ìbá jẹ́ kí ẹgbẹ́ náà lè gbé orí dìde láti inú ihò ilẹ̀ nìyẹn. Ìdí ni pé ìpàdé yìí ni wọn yóò fi yan àwọn alága, àwọn olóyè àti àwọn alákòóso ẹgbẹ́ náà tuntun. Bí wọn kò bá ti yan àwọn olóyè ẹgbẹ́ wọ̀nyí, ẹgbẹ́ náà kò lè ṣe kinní kan, kò lè pé ìpàdé níbi tí wọn yóò ti yan àwọn tó lè du ipò ààrẹ tàbí ti gómìnà tàbí ti adarí ìlú kankan. Èyí ni pé bí ẹgbẹ́ PDP kò bá ṣe convention, ìpàdé gbogbogbò, Korofo lẹgbẹ́ náà wà o. Bí ọ̀rọ̀ sì ti ṣe rí yìí, ilé-ẹjọ́ ti sọ PDP sí Korofo. Nígbà tí ìpàdé yìí ti ń fẹ́ wáyé, tí àwọn aṣáájú ẹgbẹ́ PDP yìí ti ní àwọn ti múra, àwọn ti ṣe ohun gbogbo tí yóò jẹ́ kí ìpàdé náà dúró gírí, kò sì sí kinní kan tí yóò dá àwọn dúró. Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tilẹ̀ ṣáájú àwọn èèyàn náà, wọ́n sì ti fi ìpàdé náà sí ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá yìí. Ìlú Ìbàdàn ni wọ́n sì ti ní àwọn yóò ti ṣe. Bí ọjọ́ náà sì ti ń súnmọ́lé, nínú àwọn aṣáájú PDP àti àwọn ọmọ ẹgbẹ́ pàápàá ń dùn. Ṣé gbogbo wọn ló mọ̀ pé ohun kan náà tó lè jí ẹgbẹ́ àwọn padà sáyé nìyẹn? Ṣùgbọ́n bí wọ́n ti ń yọ̀ yìí, bẹ́ẹ̀ làwọn ọlọ́gbọ́n ń gbẹ̀yìn sọ fún wọn pé kí wọ́n máa bojú wẹ̀yìn wo Wike o, nítorí Wike kò ro rere kàn wọ́n o. Ó sì ti mọ̀ pé tí àwọn aṣáájú ẹgbẹ́ yìí bá fi lè rí ìpàdé náà ṣe, á jẹ́ pé wọ́n ti yọ ọrùn wọn kúrò nínú okùn tí òun kì bọ̀ wọ́n lọ́rùn nìyẹn. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọ̀nà ni Wike ń wá láti rí i pé ìpàdé náà kò ní ṣeé ṣe. Ìyẹn ló ṣe jẹ́ bí àwọn aṣáájú ẹgbẹ́ yìí ti ń palẹ̀ ìpàdé mọ́, Wike náà ń palẹ̀ àti gbégi dínà fún wọn mọ́ ni. Àwọn tí wọ́n jẹ́ alága àti olóyè ẹgbẹ́ náà ní ilẹ̀ Ìgbò ló fẹ́ lò, ó sì ti sọ fún wọn kí wọ́n gba ilé-ẹjọ́ lọ pé ohun tó wà nílẹ̀ kò tẹ́ àwọn lọ́rùn. Kò sì sí ohun tó wà nílẹ̀ ju pé ìjà wà ní àwọn ìpínlẹ̀ náà nínú ẹgbẹ́ PDP. Ọ̀tọ̀ ni àwọn alága tí àwọn aṣáájú ẹgbẹ́ yàn sípò náà, ọ̀tọ̀ ni àwọn alága tí àwọn èèyàn ibẹ̀ yàn fúnra wọn. Àwọn yìí sì ní àtìlẹ́yìn àwọn Wike. Àwọn àdúgbò tí ọ̀rọ̀ yìí ti burú jù ní Imo, Abia àti agbègbè South lápapọ̀. Ohun tó jẹ́ kí àwọn èèyàn kan lọ sílé ẹjọ́ náà rèé. Àwọn tó lọ sílé ẹjọ́ yìí ni Austin Nwachukwu, alága PDP ní ìpínlẹ̀ Imo, Anna Abraham Nana, alága PDP ìpínlẹ̀ Abia, àti Tuna Alap George, akọ̀wé ẹgbẹ́ PDP ní agbègbè gúúsù, ìyẹn South. Ohun tí wọ́n wí ni pé kí ilé-ẹjọ́ dá ìpàdé tí àwọn PDP ní àwọn fẹ́ ṣe yìí dúró, nítorí ẹgbẹ́ náà kò tẹ̀lé àwọn òfin tó yẹ kí wọ́n tẹ̀lé kí wọ́n tó lè dájọ́ ìpàdé gbogbogbò kankan. Àwọn tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pè lẹ́jọ́ ni àjọ tó ń ṣètò ìdìbò fúnra wọn, ìyẹn INEC, akọ̀wé ẹgbẹ́ PDP Samuel Anyanwu, Umaru Bature, akọ̀wé Sárépegbé, àti àwọn ọmọ ìgbìmọ̀ adelé apàṣẹ PDP Iliya Damagonu, Aliu Deva àti Emmanuel Ogidi. Àwọn tó pè wọ́n lẹ́jọ́ yìí ní gbogbo wọn ní kí ilé-ẹjọ́ dá dúró pé wọn kò gbọ́dọ̀ ṣe ìpàdé kankan àfi tí wọ́n bá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nítorí gbogbo bí wọ́n ti ń kiri nì, wọ́n ń rú òfin ẹgbẹ́ PDP àti òfin ètò ìdìbò ti INEC èyí tí wọ́n ṣe pẹ̀lú òfin Nàìjíríà fúnra ẹ̀. Gbogbo àwọn tí wọ́n gbọ́ ẹjọ́ yìí ni wọ́n ti mọ̀ pé ọwọ́ lọ́wọ́ Ísọ̀ ohùn lóhùn Jákọ́bù ni. Wọ́n mọ̀ pé ìròmí tó ń jó lókè odò ó nílùú ẹ̀ wà nísàlẹ̀ omi, pé tí kò bá sí Wike ni gbogbo àwọn tí wọ́n ń pe ẹjọ́ yìí kò lè dúró, kódà wọn ò lè tako àwọn olórí ẹgbẹ́ PDP. Ṣùgbọ́n ajá ti lẹ́ni lẹ́yìn, ajá ọ̀hún fẹ́ pọ̀ bọ́ báyìí.
àwọn tó gbọ́n nígbà náà sì ń sọ pé kí àwọn àgbààgbà PDP yìí tètè rìn sí ọ̀rọ̀ náà kó tó di pé ajá fa ẹkùn lẹ́wù ya. àmọ́ ó dàbí pé òkóbó àwọn PDP yìí gbìyànjú tó kíní ẹ̀ ní ò lè torí gbogbo ìrìn yòówù tí wọ́n bá sọ pé àwọn rìn ìrìn náà já sí pàbó lọ́sàn-án ọjọ́ ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹwàá tó parí yìí nígbà tí adájọ́ James Ọmọ́tòṣọ́ lu igi mọ́ gbogbo wọn lẹ́yìn ọrùn tó ní òun kò gbọdọ̀ gbúrò ìpàdé PDP níbì kankan. ó ní gẹ́gẹ́ bí ohun tó wà nílẹ̀ yìí lóòótọ́ ni wọn kò tẹ̀lé òfin PDP tí àwọn fúnra wọn jọ ṣe bẹ́ẹ̀ ni wọn kò tẹ̀lé òfin INEC tó ń ṣètò ìdìbò pé gbogbo ohun tí àwọn INEC là kalẹ̀ làwọn ẹgbẹ́ náà kò jákúnra rárá. paríparí ẹ̀ sì ni òfin Nàìjíríà tó de ètò òṣèlú àti àwọn ẹgbẹ́ òṣèlú adájọ́ náà ni wọ́n kàn ń tẹ gbogbo ẹ̀ lójú bàṣubàṣu ni. nídìí èyí adájọ́ Ọmọ́tòṣọ́ ní kí àwọn PDP padà sílé kí wọ́n lọ tún ilé wọn ṣe kí wọ́n lọ ṣe gbogbo ìpàdé ìpínlẹ̀ tó yẹ kí wọ́n ṣe láti yan àwọn olóyè ẹgbẹ́ ní àwọn ìpínlẹ̀ tí wàhálà wà yìí. lẹ́yìn náà ni kí wọ́n tó dájọ́ ìpàdé gbogbogbò kí wọ́n sì fún àjọ INEC tó ń ṣètò ìdìbò ní ìkéde ọjọ́ 21 gẹ́gẹ́ bí òfin ti ṣe wí. bẹ́ẹ̀ àwọn kan sì ti ń jà wọ́n ti ń jà sí ipò alága láàrin ara wọn tí àwọn kan ti yan akọ̀wé àti àwọn olóyè ẹgbẹ́ míì kódà àwọn míì ti ń lérí bí àwọn yóò ti ṣe gbàjọba lọ́wọ́ Tinubu ní gẹ́rẹ́ tí wọ́n bá ti yan àwọn sípò olóyè PDP. àmọ́ ní báyìí ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kí gbogbo ẹni tó kó ẹ̀kọ́ lọ́wọ́ yá kó ẹ̀kọ́ ẹ̀ dání ni o tàbí kí wọ́n wá nǹkan míì tí wọn yóò fi jẹ̀kọ́ wọn. torí ẹni tó bá gbójúlé gbẹ̀gìrì PDP yìí pé òun lòun yóò fi jẹ̀kọ́ tòun ṣeéṣì kí ebi má yọjú onítọ̀hún lọ. Ọláyíwọlá Alága ló sáré ṣe àkọsílẹ̀ ẹjọ́ tí wọ́n dá l'Àbújá fún àwọn PDP yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú déédéé àkókò yìí o.